Eyin Oba Ogo, òun ni Olorun, yìnyín fún iṣẹ́ ìyanu rẹ̀ tí ó ti fi hàn. Ó wà pẹ̀lú àwọn èrò mímọ́ lọ́nà, ó sì jẹ́ ìmọ́lẹ̀ wọn lọ́sàn-án lóru. Ẹ̀yin áńgẹ́lì dídán lùdúrà, kí gbogbo yín júbà ẹ wo ojú rẹ̀. Nínú gbogbo rẹ̀ báyé tí lọ. Iṣẹ́ rẹ̀ yóò máa yìn, 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 iṣẹ́ rẹ̀ yóò máa yìn. Fi ìbùkún fún Olúwa ọkàn mi. Ẹ̀yin Ọba Ògo, òun ni Ọlọ́run. Ẹ̀yin Ọba Ògo, òun ni Ọlọ́run. Yìnyín fún iṣẹ́ ìyanu rẹ̀ tí ó ti fi hàn. Ó wà pẹ̀lú àwọn èrò mímọ́ lọ́nà, ó sì jẹ́ ìmọ́lẹ̀ wọn lọ́sàn-án lóru. Ẹ̀yin áńgẹ́lì dídán lùdúrà, kí gbogbo yín júbà kẹ́ wo ojú rẹ̀. Kí gbogbo jọba rẹ̀ báyé tí lọ. Iṣẹ́ rẹ̀ yóò máa yìn, 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 iṣẹ́ rẹ̀ yóò máa yìn. Yìn fún ìbùkún Olúwa, fi ìbùkún fún Olúwa ọkàn mi. ẹ̀yin áńgẹ́lì dídán lùdúrà o, kí gbogbo yín júbà ẹ wo ojú rẹ̀. Ní gbogbo jọba rẹ̀ báyé tí lọ. Iṣẹ́ rẹ̀ yóò máa yìn, iṣẹ́ rẹ̀ yóò máa yìn. Fi ìbùkún fún Olúwa ọkàn mi. Fi ìbùkún fún Olúwa ọkàn mi. Ọkàn mi dìde kó yìn Olúwa ọkàn mi. Ìrẹ̀lẹ̀ ọkàn mi ni mo yìn Ọlọ́run ọkàn mi. Gbogbo ọjọ́ ayé mi ni màá fi sìn Ọlọ́run ọkàn mi. Gbogbo ohun mo ní ni mo máa fi gbé ọ̀gá ayé. Ọkàn mi. Fi ìbùkún fún Olúwa Ọkàn mi. Hope you love the video you just watched. Please just search for Bisimanuel and you'll see all of our works there, myself and Heeyarhnu. Please like and subscribe to our page. Please, we need it. Help us. Please, we need a whole lot of it. And you would enjoy them. Yes, thank you very much. Thank you. Don't. Yeah, do it. Thank you.